Sango Ọ̀tà ni mo ti ń bọ̀ látànà tá a ti lọ Sango Ọ̀tà ni mo ti ń bọ̀ nígbà tá a ti ẹ̀ kọjá lájàlá nù lábára àwọn èrò rẹpẹtẹ rà kọ́ má gba fóònù ní ká fọkàn balẹ̀ pé Habeeb ni ó dá wọn sílẹ̀ ní àwọn àjábọ̀ sí pé ká fọkàn balẹ̀ nítòótọ́ gbàtàdé gbàárín wọn kọjá wọn ṣe nǹkan kan fún wa labádé Sango labá tó pàdé àwọn kan náà bá ní àwọn 1 million boys. tó ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin máa tún ti jáde wá dá padà fún Portable o ẹ̀yin èèyàn yìí gangan náà ń pè ní ògbóná fẹ̀lifẹ̀li nítorí nínú fídíò yìí ó máa ní Lizzy Anjorin náà tún ti fi Tóyìn tó fi ṣe ẹ̀yẹ́ èyí tí gbogbo wa mọ̀ sí ìyá eré kan báyìí ẹ̀yin èèyàn wàhálà yóò wá pọ̀ bí ẹ farabalẹ̀ o kí ẹ gbọ́ bó ṣe ń lọ nínú fídíò yìí. ẹ jọ̀ọ́ ẹ̀yin warriors èmi kọ́ ni mo mọ̀ọ́mọ̀ ṣí ẹ̀ ṣó Esabod tí ò ṣàpòtì sọ́dọ̀ mi o ẹ jọ̀ọ́ mo ní àwọn admin tó pọ̀ at the same time ṣe ní fóònù mi tá bá rí àwọn material mi bóyá tán bá pẹ́ bẹ́ẹ̀ mi sì bá pa fóònù mi dé ṣó ti yẹn ó lè ṣí ẹ̀ sórí péjì mi tó bá sọ̀rọ̀ tó dáa láti bẹ̀rẹ̀ yẹn lọ lísìmí tí ìwọ ṣò yẹn o bọ̀ mo lè fògún ẹ̀ gbárí pé middle of that show Esabod máa ṣorí burúkú ṣáà ni you don't understand mi tí gbọ́n nǹkan tó sọ bọ̀ ẹja gbọ́. Oh, the show me do Lizzy ọkùnrin behave like a man. So ẹ máa wo middle or end of this video ẹ máa wo bí. ìyàwó ló fẹ́fẹ́ àyàwó obìnrin ẹ̀ máa já pé bó ṣe ń bí gbogbo èèyàn it shows you are violent bẹ́ẹ̀ bá bú ẹ olè bú padà but tẹ́lẹ̀ ṣe máa ń ṣe ṣó ni be brave. ẹ máa listen sí Esabod ẹ máa listen sí lọ. gbogbo yóò ṣe content creator you are all nuisance nìyẹn then back to Awopetu ó dẹ̀ láìkẹ́ gan Awopetu èyí tó máa ń ránṣọ tó máa ń pariwo mọ́rù obìnrin yẹn ìṣàn kọ́fọ̀ mo lè rò pátá àgbà nìwọ ìbòbìnrin ni wọ́n máa ń pèlè lẹ́jọ́ wẹ́wẹ́ ìbòbìnrin ni wọ́n máa ń pèlè lẹ́nu oríṣọ̀ social media kò tán gbogbo majority 80% of men tó wà lórí social media. olúbẹ̀ ṣe ṣẹ̀sìn olúwa tó yàn obìnrin olúbẹ̀ ṣe ṣẹ̀sìn mi ì tí ní sọ̀rọ̀ bó ṣáàrí bó ṣe ṣẹ̀sìn ṣá ọmọ ọdún mo fẹ́ sọ ìjà máa gbọ́dọ̀. You are bitter, you are poor. Ẹ ní nǹkan kan because ẹ bá ní nǹkan kan ní bá lè wí ẹ máa lọ rọ́ọ̀sù ẹ máa bó obìnrin kí ló lè ṣe fún mi. Mi ì lè kọ̀ndóòmù ọkùnrin tó ń bóbìnrin I can't stand it. Obìnrin ò ní bú yín ẹ máa dé bẹ̀ pé wọn ò ní mọ̀ yín gan ẹ máa ṣe ṣó léraléra every day. ṣẹ́rí kó wà establish pé mi ò bú anybody jẹ́jẹ́ mi ni mo wà ẹ ṣáà rí kẹ́ máa sọ̀rọ̀. Ó ṣòkò olórí burúkú ní ìyàwó nílé ẹ bá dẹ̀ ìyàwó ní ìyàwó yín ló ń nà yín. èpè yìí pọ̀. If that be the case torí tí ẹ̀mí ní tó ń kọ̀ọ̀tẹ̀ ẹ̀wọ̀n máa ń kọ̀ọ̀tẹ̀ kan lórí mi wípé Tóyìn block òun dẹ̀ ti bẹ̀rẹ̀ wọ́n gbà kí ló lè Tóyìn public figure òun block yẹn àṣẹ ọ̀rọ̀ tí ò tiẹ̀ kàn ló dá sí kò wá sẹ́ni tó jọ yín lójúmọ́ ní Nàìjíríà lẹ́yìn ọmọ fún ọmọ àtẹ̀sìn kò sẹ́ni kankan tó jọ yín lójú sáwọn èèyàn ti. ọ̀rọ̀ yá àtọmọ ni nàá ọ̀rọ̀ yá àtọmọ ni kí lọmọ yẹn tí ì sọ ẹnu ń kún ẹ̀yìn rárá ni kò tí ì gbéwò jáde kò tí ì ṣépè gbogbo èyí tẹ́ ń wò mí Akeem àṣẹ tó ṣòwò mélòó fún mi agbéwò jáde tó ẹ̀ mélòó fún mi kí n tó ṣe dá padà pẹ̀lú àdàbí ṣé bẹ́ẹ̀ wà ń bẹ̀ tẹ́ ń pàtẹ́wọ́ fún lọ́jọ́ tí ò bá wá rí aráàta kí ló tí ì sọ tó fa ìpè ńláńlá bá èpè yìí pọ̀
abiyamọ ò ń ṣépè ọ̀rọ̀ ìyá àtọmọ ni wọ́n parí ẹ̀. ọ̀rọ̀ ìyá àtọmọ ni níjọ́ tí kí lorúkọ lady tó fine tó wà lórí TikTok yìí Lima tóun àtàkìm jọjà tí yẹn sọ pé kó e ṣépè fọ́tá mi ìtàkìm fi gbé ìwo síta fún ọ̀tá mi ó tó ẹ̀mélòó kí n bí yín fúnra yóò tó ẹ̀mélòó ṣé mo mú Akíìmù rí ṣé mo pàdé ẹ̀ rí rí iye long period tí mo fún Akíìmù ni láàrin Ọlọ́run àti ènìyàn á tó how many months kí n tó dá Akíìmù lóhùn Akíìmù àṣẹ tó ṣòwò mélòó kí n tó dá lóhùn Akíìmù ṣe ọdún èpè fún àwọn ọmọ ara ẹ̀ á tó ẹ̀mélòó let's be sincere kí n tó dá lóhùn á tó ẹ̀mélòó á tó ẹ̀mélòó so ọ̀rọ̀ kékeré kan tó sọ ńṣe ni kẹ́ ẹ wábi tó dá lọ́kàn ara yín méjèèjì kẹ́ ẹ forgive ara yín ṣe kẹ́nu má kan ẹ̀yin rárá ni ẹ̀yin ṣàlẹ̀ ń sponsor àwọn major places tí wọ́n ti ń ṣépè fọmọ òkókó tó bá tẹ̀ pé Lizzy Anjorin parọ́ ni látijọ́ ọjọ́ yìí tó bá pé Lizzy Anjorin parọ́ látijọ́ ọjọ́ yìí gbogbo àgbáyé lórí wípé Akíìmù ló kọ́kọ́ wá tó gbé ìwo wá ńgbà Akíìmù gbé ìwo wá ṣe gbígbà ilẹ̀ lọ́jọ́ ìyẹn gbà tó gbé ìwo wá lẹ lọ́jọ́ ìyẹn ẹ̀ náà ẹ̀ follow ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ dẹ̀ love ẹ̀ tẹ́lẹ̀ ó gbé wo àkọ́kọ́ wá ó gbé wo ẹ̀kejì wá ó gbé wo ẹ̀kẹta wá ìkẹrin gbà tó gbé kẹta àbí kẹrin wá ó tún wá ní àwọn kan òun ló ti ṣe ó ti ní Lizzy Anjorin bọ̀ wá fóun mi tún wá fún àbí mo wá fún àmọ́ lọ́jọ́ tó wá dín àkàrà tó ṣe RIP gbólóhùn kan ni mò ń sọ pé Akíìmù àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló tẹ̀lé àwọn tó lóun gbèjà àdàbí tó bá jẹ́ pé òtítọ́ náà gbé dání àmọ́ tó bá jẹ́ pé irọ́ ni lọ́jọ́ tó dín àkàrà mo ní kí oṣù yìí tó parí ní oṣù tá wà nínú ẹ̀ yìí lọ wo déètì tó dín àkàrà kó wá wo déètì yẹn sísìn wá rí pé kò tí poṣù kan nígbà tí Lọlá Fádúrì àti Òṣòdì náà ti wá tán wá parọ́ mọ́ mi níbí kí ni mo sọ mo ní kọ́dún yìí tó parí mo ní àdàbí tí n bá jẹ̀bi ohun tó bá mú yín tẹ lọ́ọ̀bù ọmọ tó ń gbé ìwo fọmọlàkejì yín nígbà tọmọ yẹn kọ́kọ́ ṣe àkọ́kọ́ tó ṣe ẹ̀kejì ṣé bí mi ò bá ọmọ yẹn jà èmi náà láwọn ọmọkùnrin lọ́dọ̀ mélòó ni mo pè kó wá máa ṣépè fún yín àbí ọlá máníjà mi Ọládàwẹ̀t kò tí ì ṣẹlẹ́mí ẹ̀ nínú gbogbo àwọn ọkùnrin tó wà lórí cyberspace kò tí ì ṣẹlẹ́mí Ọládàwẹ̀t pọ̀ mi ò ní lajúlẹ̀ kó lọ face irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe bẹ́ẹ̀ yín náà bímọ ọkùnrin yẹn bí obìnrin iṣẹ́ tẹ̀ ń ti Akíìmù lọ ṣe ẹ lè ṣe mo rántí pé third time tí Akíìmù aṣọdún èpè fún ara ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ Esabod ṣebí wọ́n ló kọ́kọ́ post ẹ̀ ó ti gbàgbé ni ìwọ ló kọ́kọ́ post ẹ̀ ìwà tẹ̀dẹ̀ ń wù táṣìírí yín fi tú yìí ṣẹ̀ṣẹ̀ máa wù ìwà tẹ̀ ń wù gangan nìyẹn gbogbo àwọn ọmọ ní tíátà tó yẹ kó rí àánú gbà tí wọ́n lọ kọlu ẹni tó lè ṣe wọ́n láàánú